lákọ̀ọ́kọ́ tí àwọn bá dé ibì kan èèyàn kọ́ kí onílé kú ilé náà ni á dẹ̀ júbà fáwọn tí oníbíbá yìí mo kọ́ júbà lọ bàbá wa olóyè àgbà bàbá wa Adébáyọ̀ Àkàndé ẹ̀karùn Olúbàdàn tilẹ̀ Ìbàdàn olúọba mi yóò jẹ́ kí wọ́n pẹ́ fún wa. àmín. Mo kí àwọn ọ̀rẹ́ mi náà Túndé Ọláwúwo àti Dr. Kọ́lá Ládòkè àwọn tájọ wà ní studio bíi náà mo kọ́ kí Táyọ̀ fúnra rẹ̀ Táyọ̀ ó ń ṣe dáadáa wàá tó àwọn tó síwájú wàá jù wọn lọ pẹ̀lú gọ́ọ̀lọ́ orúkọ ẹ̀ dáhùn gbòòrò kò ní bàjẹ́ láéláé ó mọ̀ ṣe ni mo kí Kọ́múrí Ṣẹ́gun Sàlámì Àlàbá Adébísí Démọ́lá ọmọyọlóbì ọmọ rẹ̀ Dámọ́lá ọmọyọlóbì ojú òní tì láéláé. 1999 to 2003 nǹkan tí Alhaji Lam sọ fún mi nípa Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ kí n kọ́ bẹ̀rẹ̀ báyìí Alhaji Lam Ọ̀nàlápọ̀ Adésínà kí ló kó dẹ̀lẹ̀ fún wọn wọ́n jẹ́ ẹni tí ó fẹ́ràn Bọ́lá Ahmed Tinubu púpọ̀ wọ́n fẹ́ràn wọn gan ni wọ́n fẹ́ràn wọn owó wọn tó máa ń ṣe láyé yìí tó bá dọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu Alhaji Lam wọn kì í mú kékeré àwọn ọmọ nílá ni ó wá dìgbà tí à ń múra ìbò 2003 mọ̀ pé ojú ogun lè ń gbà yẹn Ọbásanjọ́ ni president Nàìjíríà nígbà yẹn Ọbásanjọ́ kò sí nǹkan tí ó ṣe láti fa àwọn gbogbo gómìnà South West mọ́ra pé kàn ṣe ti àwọn náà dẹ̀ kí nǹkan ó rọrùn fún àwọn gómìnà láti gba ẹlẹ́ẹ̀kejì bàbá wa fẹ́ràn Tinubu tó ló fẹ́ bàbá ẹ sọ̀rọ̀ kí ló ṣe pé yóò gbà náà wọ́n fẹ́ràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá wa àti Ọbásanjọ́ ìgbà táwọn fa struggle láti di gba democracy Nàìjíríà wọn ò sí bákan náà but ìgbà tí a ti gba democracy tí bàbá Ọbásanjọ́ ti di president Nàìjíríà Alhaji Lam ẹni tó máa ń bọ̀wọ̀ fún ẹni tó wà nípò ni àwọn àti Ọbásanjọ́ rí pé Yorùbá ni president Nàìjíríà wọ́n di ẹni tí wọ́n ń bọ̀wọ̀ fún Ọbásanjọ́ wọ́n dẹ̀ ń ṣe dáadáa sí wọn. In fact so many occasions pé àwọn policies Ọbásanjọ́ bàbá wa Lam Adésínà ló wáyé pé tó máa ń protect ẹ̀ tó máa defend ẹ̀ ní ọ̀dọ̀ aráàlú so nípa yẹn wọ́n di alájọṣepọ̀ pẹ̀lú Ọbásanjọ́ wá gbé wọn mọ́ra let me just use that time pé ó gbé wọn mọ́ra pé ok o tẹ bá ti ṣe tèmi o ẹ̀yin náà ẹ lọ ẹlẹ́ẹ̀kejì Ọbásanjọ́ ṣe ń gbà yẹn nìyẹn Ọbásanjọ́ wa lo gbogbo ètò tó wà láyé yìí pé wá dé ẹ̀kọ́ náà but gbogbo wọn ṣe ń ṣe bẹ́ẹ̀ àti àwọn Afẹ́nifẹ́re ní abẹ́ bàbá wa Abraham Adesanya kọ́lọ̀ ń dẹ̀rẹ̀ fáwọn náà wọ́n máa bá bàbá ẹjọ́ ń ṣe mítìn pa pé ok ẹja bá Ọbásanjọ́ sí nítorí bá ti ń sọ ẹja máa gbọ́ sí lẹ́nu àwọn yẹn gbọ́ sí lẹ́nu Afẹ́nifẹ́re gbọ́ sí Ọbásanjọ́ lẹ́nu bàbá Lam Adesanya gbọ́ sí lẹ́nu Chief Ọ̀ṣọ́bà gbọ́ sí lẹ́nu bàbá wa ti Ondo àti tèkìtì gbogbo àwọn gómìnà márùn ikú wọn gbọ́ sí Ọbásanjọ́ lẹ́nu ṣùgbọ́n ẹnìkan lára wọn náà gómìnà tìpínlẹ̀ Èkó Bọ́lá Ahmed Tinubu ó ní Ọbásanjọ́ ń tàn yín ni o kò ní lọ bẹ́ẹ̀ yẹn o àwọn náà ń bẹ pé irọ́ kò tán wá yóò ṣe é ṣe ọjọ́ kan Alhaji wa ń sọ̀rọ̀ àwà ní ọ́fíìsì Alhaji Lam Adesina wọn ó ga o ọ̀rọ̀ Ahmed yìí olóòtẹ̀ wa ló ń bà mí lẹ́rù o onìkan náà ni wà ní wọlé báyìí o onìkan náà ni ò ní wọlé ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ ti ìfẹ́ torí pé ẹni tán fẹ́ràn ni wọ́n sọ pẹ̀lú fẹ́ ṣùgbọ́n bá a ṣe ń bá gbogbo ẹ lọ bọ́ọ̀lù ṣe máa kọ̀ọ̀kan á gbìyànjú àti táwa ṣe ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ńgbà yẹn ni pé ó di pé ká máa pé à ń dìbò ẹgbẹ́ yé di láwà á mọ̀ pé ẹ̀dìbò Àrẹ̀mú kan fún Àrẹ̀mú òkè ìkan fún Àrẹ̀mú ìsàlẹ̀ àjò káàkiri àṣepọ̀ padà yín lọ́wọ́ èmi gan náà tí mò ń bá ń sọ̀rọ̀ candidate nígbà náà so bá a ṣe ń sọ pé kán dìbò fún sáà à ń polongo PDP láì dárúkọ wọn àníbò ìbò ààrẹ àti sẹ́nẹ̀tì àti rẹ́ẹ̀pù ìjọ kan náà wọ́n di gbogbo ẹ̀ bó ṣe di pé ìgbà tán bá ti di tìkan fún Ọbásanjọ́ ni ó di pírẹsidẹ́ǹtì àwọn wà lóye pé ẹ̀yin káfíń kan di gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà nà. ok ló ṣẹlẹ̀ gan ni ẹ̀ bọ́ Tinubu ní tiẹ̀ o Tinubu ní pé ẹ̀yin ará Èkó ẹ̀ sá mọ̀ jẹun ókè o ẹ̀ mọ̀ jẹun sókè ni o torí pé òkè ní ipò AD wà ní orí bálọ̀ ìgbàgbà yẹn ló sọ di pé ẹ jẹun sókè wọ́n sì ń jẹun sókè yẹn ó fi dìbò bẹ́ẹ̀ ó di pé Tinubu wọlé ṣùgbọ́n àwa Ọlọ́run kọ pé kí àwọn wọlé. nígbà yẹn bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin lẹ forí kó.
ó ti kọjá ó ti lọ ìyẹn ti lọ omi ló dé yìí bí 20 ọdún sẹ́yìn ni èmi ti dé báyìí n tó ṣẹlẹ̀ sí báyìí n tó wá máa play out. ṣé ààbò tó péye wà fún Nàìjíríà fún ẹ̀mí àti olùgbé dúkìá Nàìjíríà lọ́wọ́ APC bá a ṣe wà lé come 2023 bá a ṣe wà lé ní ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá pátá Nàìjíríà ó sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ó ní sọ ní ọ̀sẹ̀ tí a wà tó ń parí lẹ́yìn náà wípé kò sí wàhálà pé ìbò máa lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ gbogbo wa ti mọ̀ tí bò bá ti ń bọ̀ àwọn kan máa ṣẹlẹ̀ àwọn máa sọ pé báyìí ẹ̀rọ máa bá wẹ̀yàn pé kò ní ṣeéṣe kò ní ṣeéṣe á dìbò á parí ìbò Nàìjíríà ó lọ síwájú. ṣé ẹ gbàgbọ́ nínú àlá tàbí àfojúsùn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé yóò di president? ètò tí wọ́n gbé kalẹ̀. irọ́ ṣe rí tabatíkà wo ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ìbò tá a fẹ́ dì ní ọdún tó ń bọ̀ a rí i pé iṣẹ́ tí Ọlọ́run bá mi ti parí ni Ọlọ́run ti parí ṣe rí kí n ṣáà máa ṣe dára láti lẹ̀. Bọ́lá Ahmed Tinubu ó ti fi hàn láàrin àwọn mẹ́ta tó ń díje tabatíkà kọ̀wé náà kálí sọ pé kálukú ti wá ta ni ẹni tí ó ní experience jù ní gbogbo wọn ta lẹni tó ti gbáradì pé òun fẹ́ di ààrẹ orílẹ̀-èdè nínú gbogbo wọn ta lẹni náà tó yẹ pé ó ti kọ́ gádà bridges káàkiri Nàìjíríà ta lẹni náà tó ní àtìmọ̀ṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn káàkiri Nàìjíríà ló wọn kò sẹ́ni tó ní ju Tinubu lọ ẹ wá wo bí tí Tinubu ti wá. Alhaji Atiku Abubakar ẹ jẹ́ ká sọ de igbákejì ààrẹ Nàìjíríà igbákejì ààrẹ ni wọn igbákejì náà igbákejì ọmọ jẹ igbákejì tí ò mú nǹkan dání bí kò ní bóyá red àbí green pen rí kò sáyìn kankan kò wá kò ṣe rí kíni ó máa ń le gan ṣe rí àwọn tó máa ń jẹ́ deputy gbàgbé wọn rò pé bóyá kíni mọ̀ ó sì láti ṣe ṣùgbọ́n Ahmed Tinubu ó ti ṣe gómìnà ìpínlẹ̀ Èkó wọ́n dẹ̀ ṣe ó lápẹ̀rẹ̀ ní Nàìjíríà lé ní yìí báyìí kò state tí gbogbo ayé ń wò àwòkọ́ṣeré lẹ́kọ̀ọ́ àwòkọ́ṣeré nínú gbogbo wọn ọ̀rọ̀ ẹ̀kọ́ ni o ọ̀rọ̀ ìlera ni o ọ̀rọ̀ gbogbo sectors of life Èkó ni gbogbo Nàìjíríà ń wò lò ẹni tó wá ṣe báyẹn tó bá Èkó tí má sọ nǹkan fún ẹ ọ̀rẹ́ mi ó lè mọ yẹ dáadáa ipe ká tó di 1999 Ìbàdàn gbóòrìn ju Èkó lọ lọ́rọ̀ òṣèlú ni o lọ́rọ̀ ẹkọ́nọ́mì ni o Ìbàdàn ní gbogbo wọn wá ti ṣe meeting that was the truth but ìgbà tí Tinubu dé tó di gómìnà lẹ́kọ̀ọ́ nǹkan bá yàtọ̀ Tinubu tú Èkó ṣe ó ṣe socially ni o economically ni o politically ó jẹ́ kí Èkó wá tayọ ju gbogbo other state lọ mo ṣe wà ní ẹ so Tinubu ní èyí tó ń bọ̀ báyìí o èyí sọ̀rọ̀ pé bóyá ẹlẹ́yàmẹ̀yà pé mo mẹ́nìkan ká ní ká gbé lórí ìwọ̀n ẹni náà tí ó lè ṣe tí ó tún Nàìjíríà ṣe bó ti tú Èkó ṣe Èkó ń gbà yẹn Èkó rùn ń gbà yẹn kó tó débẹ̀ Èkó rùn mọ́ sí i. Èkó rùn mọ́ báyìí wọ́n sa òkun títì ní 1999 lẹ́kọ̀ọ́ wọ́n sa òkun títì. ẹ jẹ́ ká wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Yes, correct. ẹ jẹ́ ká wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a bá wo ipò tẹ́ ẹ dì mú ẹ̀yin ni DG campaign council fún Senator Teslim Kọ́láwọlé Fọlárìn olùdíje fúnpò gómìnà nínú APC ẹgbẹ́ olóṣùṣù ọ̀wọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn olùdíje fún ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ a máa sọ̀rọ̀ nípa gómìnà tó wà lórí àlééfà Ṣèyí Abíọ́dún Mákindé a máa sọ̀rọ̀ nípa Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹlẹ́mẹ́s a máa sọ̀rọ̀ nípa POJ Pópóọlá Joshua àwọn olùdíje kànrìnkànrìn rèé nípínlẹ̀ Ọ̀yọ́ ipò wo ni ká tò sẹ́nítọ̀ Teslim Kọ́láwọlé Fọlárìn sí tá a bá tò látàkàsọ̀ kínní sí kẹrin. ó ṣe mo dúpẹ́ kí n tó lọ síbi ẹ̀ máa kọ́ ṣe correction kékeré kan èmi kọ́ ni DG Director General Director Media and Publicity lèmi jẹ́ Director General wa ó ní Dr. Isiaka Kọ́láwọlé ẹni tó kájú ẹ̀ dáadáa ó ní ọ̀gá ní. àṣìṣe ráńpẹ́ nìyẹn. ó sọ àṣìṣe bó ti sọ́nà ó jọra wọn Isiaka náà ní Isiaka náà ayé tẹ̀síwájú tabaníkà sọ ipò kí n kọ́ dáhùn ìbéèrè straight náà
ipò àkọ́kọ́ ni bọ́ kí n tó wá ṣe àlàyé máa sọ nǹkan tí ó jẹ́ kí èmi wá kí n wà pẹ̀lú Senator Fọlárin ṣe rí ní Nàìjíríà yìí mo dẹ̀ orin tí Saheed kọ́lẹ̀ kan yẹn Saheed Òṣùpá tó play yẹn máa ń gbọ́ inú mi dẹ̀ máa ń bàjẹ́ a ní ìgò bẹ̀tà láti bí ogójì ọdún àti ẹtí gbòmìnira over 62 years ago láti gbòmìnira a lè sọ ìgò bẹ̀tà títí di òní yìí 2022 October. àdàrà náà ni ó sì mọ̀ dáa náà ni ṣé wá rí nǹkan tèmi wá rí bẹ́ẹ̀ ni pé tá a bá wá ń ṣe nǹkan bákan náà gbogbo gbà a lè rí result tó yàtọ̀ àmọ́ rí bákú náà ni inú wa jẹ́ kí èmi pé ok mo fẹ́ bá Senator Teslim Fọlárin mo fẹ́ bá wọn ṣiṣẹ́. sanlétò tó yàtọ̀. láti gbé polongo ìbò wọn mo wá lọ bá wọn pé wọn jókòó pé Senator kí lè fẹ́ ṣe gan faraàlú ó dẹ̀ pè mí jókòó Kehinde Olaosebikan èyí tó ń kọ́ fẹ́ ṣe jù ni pé ní àwọn tó jẹ́ masses àwọn tó wà ní ìgbèríko àwọn ìjọba àbílẹ̀ òun ò rò wọn ní agbára ṣe rí tábà ní pé ohun tá à ń ṣe pé a bá ti déjọba o a mọ̀ pé a ṣe gbá ní gbòòrò a ṣe gbá gbòòrò a ti ń ṣe kò dọ́dọ̀ aráàlú kò dọ́dọ̀ àwọn masses but ẹni tó wá nípò òun máa gbé báyìí o wípé òun á bẹ̀rẹ̀ láti rí pé local government ìjọba tó súnmọ́ aráàlú jù ó wà rò wọn ní agbára pé gbogbo ohun tó jẹ́ ẹ̀tọ́ wọn bó bá ti ń dé báyìí kó mọ gbà láyọ̀ kó mọ mẹ́ẹ̀. ṣé Senator Teslim Fọlárin wọ́n gbàgbọ́ nínú kí ìjọba àbílẹ̀ olómìnira. àní nǹkan tí bí mo ṣe bá wọn lájọ jókòó báyìí wojú ara báyìí náà ni pé tí bàtà báyìí ṣe ní èjì tí mo wà yìí ọmọ 100 ọdún ni mí tí màá báyìí ṣe sábẹ́ kí ni nǹkan wọ́n tẹ̀ sọ pé àwọn á ṣe pé o local government òun ló sún aráàlú jù agbára ìtọ́wọ́ wà nínú constitution fún local government yẹn wọ́n ó jèrè ẹ̀ fúlì ní àwọn local government owó tí ó yẹ kó tẹ́ tiwọn wọ́n á gbà ṣe rí tí ìyẹn bá ṣẹlẹ̀ tó tí local government bá tó ń wá láti Àbújá tó yẹ kó dọ́dọ̀ wọn tí wọ́n gbà wọ́n fi ń ṣe nǹkan sí each local government ayé local government tó wà ń gbòòrò alẹ́ tó wà ní oko ebi wọn ní kwara lù wọn o owó wà nílùú iṣẹ́ wà nílùú nǹkan mèremère wà nílùú ìgbà tó ń kọ́ sí mọ́tò wọ́n á ní pé lẹ́yìn local government o àwọn tó ṣe nǹkan lẹ́yìn pé àwọn fún local government lágbára tí wọ́n ṣe ń tó ẹ̀kọ́ mọ́ ṣe ń gbogbo gbà at the right time wọ́n láwọn tó wá máa ṣe nǹkan kan. kí ni nǹkan náà. ṣe rí wọn ò tí ì ṣí aṣọ lójú campaign program wọn mo lè mọ sọ yẹn kulẹ̀ lẹ́nìí ṣùgbọ́n ìgbà tí mo gbọ́ yẹn inú mi dùn ọkàn mi dẹ̀ balẹ̀. nígbà tẹ ráwọn ètò. mo kọ́ rétò ti local government nìkan nítorí èmi lógún jù yẹn èmi mọ̀ ṣe rí tábà ń ṣe nǹkan bákan náà every time tó pé adéjọba o mo fẹ́ pé nǹkan lọ ṣe flyover 10 kan síbi kan nǹkan lọ ṣe títí ọ̀nà náà 100 kan síbi kan ìyẹn kọ́ la fẹ́ ìgbà táwọn Awólọ́wọ̀ ṣèjọba nǹkan kọ́ ṣe ni pé Awólọ́wọ̀ ní programs 4 cardinal programs Awólọ́wọ̀ a sì mọ sọ́dọ̀ tún la torí o ní foundation ẹni tó bá fẹ́ ṣèjọba tí ó da nǹkan tó máa ṣe nìyẹn nítorí da kò lórúkọ méjì dídá náà ni bàbá ní free education free ed èyí tó fi ṣe kẹta ní rural development ṣe rí tá a bá gbé pé a bẹ̀rẹ̀ ṣiṣẹ́ tún rural tá à ń ṣe rural areas dáadáa àwọn ìgbèríko tá à ń tún wọn ṣe nǹkan ó dá sí tí ò yá wọn tó ń ṣèjọba fún wa nìyẹn wọ́n gbàgbọ́ yìí pé èèyàn ní láti dé kó dé oríta 6 kó dé tó garden kó tó rí pé ìjọba wà lù ó ní láti wá wo nọ́mbà náà kó tó ń fi lù wà lù tó bá wà ní sẹ́pẹ̀tẹ̀rí tó ń tún sẹ́pẹ̀tẹ̀rí ṣe dáadáa tó wà ń lálùpọ̀n tí nǹkan ń lọ dáa tí lókàwọn tó wà ń lálùpọ̀n tó ń ṣe nǹkan mèrè sí lálùpọ̀n inú rẹ̀ ó dùn ó mọ̀ yin gómìnà tó wà mẹ́rin náà ni kò ní láti wá bàdàn ṣé rí tá a bá ṣe bẹ́ẹ̀ yẹn ìlú ó dùn ìlú ó da ìgbà tí gómìnà wa sọ mí Senator Fọlárin sọ wípé báwọn òṣìṣẹ́ ni èmi gan fúnra mi pàdé pé nǹkan tó wù mí nìyẹn wọn wá dákẹ́ mbẹ́ yẹn ọ̀rọ̀ ẹ̀kọ́ ìtura bá wú lọ́wọ́ pé ẹ̀kọ́ jọ mí lógún ẹ̀kọ́ ló yẹ ká ṣiṣẹ́ lórí ẹ̀kọ́ àti Ọ̀yọ́ state pẹ́sẹ́tà wọ́n ti bàjẹ́. àwọn olóbàjẹ́. à ń sọ̀rọ̀ local government lẹ́ẹ̀kan nítorí parí local government ní Ọ̀yọ́ state lé ní báyìí local government ti kú
alága ìjọba àbílẹ̀ bẹ́ẹ̀ kò sí àdìbò yẹn wọ́n ìlú mọ gbogbo àwọn alága ìjọba àbílẹ̀ wọn. nǹkan ìbànújẹ́ ni ọ̀rẹ́ mi nǹkan ìbànújẹ́ ló jẹ́ fún wa. Okay. àwọn tẹ̀sẹ̀ alága rí mọ́ra àwọn alága báyìí mo lọ kí ní mọ́ṣáláṣí kan lánàá mo pàdé àwọn alága kan bẹ̀ wọ́n fẹ́ lè mọ̀ sunkún. alága ìjọba àbílẹ̀ inú wọn bàjẹ́ gan ni. àwọn náà wà ń jọba. wọ́n láyé àwọn ti bàjẹ́. asọ́dún ni asọ́dún máa sọ délẹ̀ fún ẹ owó tí wọ́n gbà lọ gúgú owó tí wọ́n gbà fóṣù mẹ́ta sẹ́yìn lọ gúgú ẹ̀ kó wo dáa pé èlò ni allocation tó wá sí Ọ̀yọ́ state fún àwọn local governments 12.3 billion naira ló wá sí èwo ló dọ́wọ́ àwọn alága 330,000 naira 330 million naira nínú owó tó jẹ́ bílíọ̀nù 12 tó tún pọ̀ sí owó àwọn àti ìwàlẹ̀ fún ní 12 káwọn ti ẹ̀jọ́ 3 tó wà níwájú ẹ̀ àwọn wá fún wọn ní 300 tó wà lórí 12 billion wọn kó 12 wípé àmọ́. èló lẹ ní wọn allocation tán gbà. allocation tán gbà you can google yìí allocation tí wọ́n gbà in the last 3 months over 12 billion naira owó tán fún release fún àwọn alága 330 million naira 10 million naira wọ́n ṣe ń ṣe nìyẹn wọ́n ṣe láìlé nìkan ọlágbára pa alága kan wá sọ̀rọ̀ èyí tó bá parọ́ náà pé n tó fowó náà sí tó bá parọ́ kò ń pa. àwọn alága ìjọba àbílẹ̀ náà ń gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí á ṣe ojú òpó lẹ́mú báyà. tẹ bá gbé wọn dé ibà pé ok alága àbílẹ̀ ok o wọ́n ní pété mi ẹlẹgbà o tó wá lóun gba 500 million kílẹ̀ wá 500 million ṣe o wọ́n ṣàlàyé inú wọn ò dùn. inú àwọn alága ìjọba àbílẹ̀ ò dùn. wọ́n dìbò àná. ẹ sínú ẹgbẹ́ wọn bó lẹ́sẹ̀ pé inú wọn ò dùn. ẹgbẹ́ wo la àsìkò kan náà gbogbo wa lóṣèlú sori APC ni o PDP ni o ara kan náà ni gbogbo wa a ṣe PDP rí amọ́ra wa. ẹ mọ́ra yín. agbóhùn amọ́ra wa a ríra à ń pàdé àjọ ń pàdé pàtí àgbèjì àti pàdé àpàdé àkìrà wa ìgbà tẹ́mi iṣẹ́ alága lóyọ̀ lè APC ó wà ACN ó wà àjọ ríra wa àjọ gbádùn àyè ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe ṣe nìyẹn but sori bó ṣe rí local government wọ́n ti dàrú wọ́n ti bàjẹ́ tí ò fi jẹ́ kó wà lù gàgà nìyẹn ìgbà tí ẹnìkan jẹ́ gómìnà ó wá kó 12 billion owó oṣù mẹ́ta pé nìyẹn o àsọdún kan o 12 billion naira ó wá kó pamọ́ síbi kan àmọ́ tí n fi ṣe o ó wá fáwọn ọmọ. ẹ jẹ́ ká lọ tajà náà. ó wá yín ó fáwọn bí àgbàdo. ẹ jẹ́ ká lọ tajà ẹ ṣe Alhaji Kehinde Olaosebikan ẹ jẹ́ lọ sẹ́ka àpolówó ọjà pápá àpáǹgbà tá a bá dé á tẹ̀síwájú láàrin gbogbo ètò bó ṣe ń lọ lóòrọ̀ òní ẹ ṣeun tẹ̀m̀bẹ̀ǹbẹ̀ fún wa Tèmítáyọ̀ Oyèládùn lórúkọ mi. bó ṣe ń lọ pẹ̀lú Tèmítáyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́. bàbá ìbàrùbá ti doníwòsàn àgbà ọ̀kan ṣoṣo ìṣègùn tó lówó ọba mi fewé àtẹ̀gbọ́ràn kanko pí ọ̀pọ̀lọpọ̀ ṣègùn abigómọ galegale àgbàsít bàbá ìbàrùbá ọba iṣan ara kò dé láti gbógun ti ìpèníjà yòówù eléyìí tó bá ń dojú kọ iṣan lágọ̀ọ́ ara ká máa rìn gẹ́gẹ́ ká máa rìn gẹ́gẹ́ ó dàbí ẹni fẹ́ ṣubú ká rìn díẹ̀ ká máa mí gúlegúle àìlè ṣe déédé ọmọkùnrin lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ wàhálà orúnkún ìbàdí ẹ̀yìn ọrùn ẹ̀yìn ẹsẹ̀ ọrùn ọwọ́ àbí èjìká ká sùn ká máa rọrùn sùn ojú ó máa súwì ká tẹlẹwọ́ sì máa gbọ̀n rìrì àbí kó máa kútù ẹ̀tọ́ ó dàbí ẹni kẹsẹ̀ bọ́ jàkùtẹ̀ ká rìn ó dàbí ẹni tẹ ìgbà bí èso mọ́lẹ̀ ká jí ká máa pariwo ara ríro ewé àtegbò tí sáná bí iná gẹ́gẹ́ bí àwọn baba wa ti ń lò láyé ìgbàanì nìbàdàn albasid baba ìbàrùbá ọba iṣan ara opposite people's girls grammar school lẹ́yìn ilé baba adédìbú ní mọ̀lété nìbàdàn. 090-3167-5555 bọ̀ lẹ́ẹ̀kan sí 090-3167-5555. baba ìbàrùbá ọba iṣan ara kìsàn wa ó dá pé kára wa ó le kókókó àlàáfíà ní fún yín o. Who is a hero? A hero is the one who shows courage and compassion. A hero shows devotion and determination. A hero shows passion and affection. Heroes are everyday people willing to sacrifice themselves for others. The Indomie Heroes Awards recognizes exceptional young heroes in our society. Tune in to Africa Magic Family and Urban, NTA, AIT, Channels and TVC on Saturday, October 29th to see exciting stories of great deeds from young children. Indomie Heroes Awards, celebrating young heroes of Nigeria. Èdùmàrè jà Jèhófà.
tí Jésù Kristi bá ṣe ìlérí ìbùkún tó pọ̀ yanturu ní abala kejì ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10 tìrẹ ní kó pinnu láti darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ tó ń bọ̀ ní Fire Revival 2022 láti tẹ́tí sí ọ̀ṣọ̀rọ̀ òjò ìbùkún tí yóò rọ̀ nínú ìsọjí ọlọ́dọọdún náà. Ọdún 44 nìyí tí agbára àrágbá yamuyamu Ọlọ́run ti ń farahàn nínú ìsọjí Fire Revival. Come for abundant rain of blessings that will fall on people at Fire Revival 2022, organized by Christ Revival Miracle Church, Kremik. The theme of this year's revival is Abundant Life. You cannot remain the same under the ministrations and anointing of God's servants like Reverend Isaac Omolei, Reverend Samson Ajetumobi, Bishop Daniel Uluwajimade, Reverend Noah Adeosun, Bishop Samson Ayokunle, Reverend Mrs. Christina Owa, and the chief host, Reverend Prophet P.F. Owa. Fire Revival 2022 yóò máa wáyé láti Sunday November 13 títí di Sunday November 20 láago 4 ìrọ̀lẹ́ lójoojúmọ́. Ibi ìsọjí ni Christ Revival Miracle Church number 7 P.F. Owa Crescent Adéyẹmọ Layout Mọ̀lété Ìbàdàn. Jésù ni Olúwa. Wetin sef traffic 3 hours plus all this kind noise people everywhere kill me. Godot, buy one. Wetin happen? Man, I forget my earpiece for house o. If not, na radio for sure pass for this kind traffic. Who talk say na only earphone you fit use hear radio? Yes o, with the new Nokia 105 and Nokia 110, you fit forget earpiece for house. The new Nokia 110 and Nokia 105 get wireless radio, make you dey jam on the go without earpiece. To add on top am, Nokia 110 come get MP3 player and plenty preloaded games join. Chai! If you like better, go buy your own o. Nokia, love am, trust am, keep am. Now available at all Play stores. Mountain of Miracles Oríòkè Ìyanu ló ṣàgbékalẹ̀ bára yamuyamu 3 days power package revival program tàpákórí ẹni from story to glory àròyé kòsíkòsí tó ń pariwo òpin òde bá darapọ̀ mọ́ 3 days power package revival program bẹ̀rẹ̀ lọ́jọ́ 16 títí di ọjọ́ 21 ọdún 2022 ní Mountain of Miracles Oríòkè Ìyanu opposite Augustine University Ìlara Ẹ̀pẹ́ Lagos níbi tí sọ̀rọ̀ rẹ̀ ti gbẹ̀dàlú gbù bílẹ̀ ọjọ́ 17 ti mọ́ free medical screening ló kàn pẹ̀lú dope foundation tó ṣàgbékalẹ̀ rẹ̀ látọwọ́ Bishop and Prophetess Lucas níbẹ̀ wọ́n fi irinṣẹ́ gbàlódé ṣàyẹ̀wò ohun tí ń dààmú ara pẹ̀lú ọ̀nà àbáyọ olùwádàdúrà aago 8 àárọ̀ sí aago 2 ní lójoojúmọ́ lóríòkè Ìyanu ọkọ̀ mẹ́ láti rákùsì tí wọ́n máa kó yẹn lọ sórí òkè látọ̀dí 26 October títí di ọ̀dí 29 October àti Governorship foundation aago 10 àárọ̀ lè tó ti bẹ̀rẹ̀ empowerment of 2022 special birthday thanksgiving níbẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ opó láàrú lágbára lórí àwọn àkàndá ìdùnnú sọ̀kalẹ̀ látòkè pẹ̀lú orin yíká ayéfẹ́lẹ́ Tọ́pẹ́ Àlàbí àtàwọn èèkàn tó jẹ́ celebrity láyé wàá tún pàdé àwọn násìrì Ọlọ́run gbogbo tí náà àdúrà ń dùn lẹ́nu wọn gẹ́gẹ́rẹ́ Prophet Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Prophet Fẹ́mi Òní Prophet Sam Òjó Bàbá Ọ̀nàlà àtàwọn ẹni àmúrò Ọlọ́run míì pé 07059458718 ní Mountain of Miracle ọjọ́ ayọ̀ lọ́jọ́ náà pẹ̀lú Bishop and Prophet Lucas. Ǹjẹ́ o mọ̀ pé ọrọ̀ ajé rẹ lè túbọ̀ tayọ sí nípa ṣíṣe àmójútó irú ìrírí tí àwọn oníbàárà rẹ máa ń ní nígbà tí wọ́n bá ń gba ọjà tàbí dọ́kúmẹ̀ntì tí o bá fi ṣọwọ́ sí wọn? Ṣé òǹtajà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ nìwọ? Social media vendor, olókoòwò ńlá àbí kéékèèké tàbí òun ṣe àmójútó e-commerce website? Quick, a máa bá ní fọjà tàbí ohun tẹ́ ẹ bá fi rán wọn ṣọwọ́ láàárín 60 ìṣẹ́jú. Ó sì lè má tó bẹ́ẹ̀. Ètò adójútòfò wà fún àwọn nǹkan tẹ́ ẹ bá fi ṣọwọ́ lọ́dọ̀ wa tí ẹ ó sì tún láǹfààní láti tíráàkì ọjà yín. Ẹ lè fi nǹkan ránṣẹ́ lówó tí kò ga jara lọ. Ẹ lè rán wọn láti bá yín gba owó ọjà yín. Ẹ sì lè ṣètò bí ẹ ó ṣe máa fi ọjà ránṣẹ́ lóòrèkóòrè. Ẹ dáńlóòdù app wa lórí Google Play Store tàbí Apple Store. Ẹ wá KWIK Quick. Ẹ pè 01-343-8198 tàbí WhatsApp 0908-063-9515. Quick Delivery. Ojúlówó oníṣẹ́ ìránṣẹ́ tó yára tó sì ní ààbò fún ọjà rẹ. Tó bá dàbí àmọ́ tòótọ́ ni ìwọ náà, ó ní láti wá sí ìpàdé àdúrà àwọn abiyamọ. Gbogbo abiyamọ tó mọ iye ọmọ tọkùnrin tóbìnrin ó yá. Lórí òkè ní ọmọ wọ prayer mountain Apátẹ́rẹ́ Ìbàdàn. Ìpàdé àdúrà àwọn abiyamọ 72 hours marathon prayer ni o. Ayé ò gbọdọ̀ fọmọ dààmú rẹ̀. Ogun àwọn ọmọ wa ò ní wá kún. Ó ní gbé ọmọ tí Olúwa fún ẹgbẹ́ bí ẹ̀bùsù. Ẹ̀fí ẹ̀yẹ máa bọ̀ lórí òkè ní ọmọ wọ prayer mountain. Saturday October 29 láti wọnú àdúrà. Títí wọ Monday October 31 ọdún yìí. Ní ọdún 29 gẹ́gẹ́ ni mọ́tò ó ti máa gbé àwọn èèyàn láti Tantalize Highway Road. Láago 10 àárọ̀. Àwọn olórin ẹ̀mí tó máa wà ní ìpàdé àdúrà yìí ní Ìlàjà Akíntúndé Ọlọ́run sọ bẹ́ẹ̀. Ìsì Aláwìyé, Olúṣọlá Smart ọmọ abúlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìránṣẹ́ Ọlọ́run aláyé. Wòlíì Kẹ́lẹ́ Bolúládé. Bàbá àdúrà AK-47 lọ́lùgbàlejò àgbà. Lẹ́ẹ̀bà ti dẹ́jì òkú. Ẹ̀wọ̀n mọ́tò tó ń bọ̀ l'Apátẹ́rẹ́. Ẹ̀yin tẹ́ ń gbé mọ́tò yín bọ̀. Ìrìn ìṣẹ́jú 15 ní lórí òkè àdúrà. Ẹ pè 0066481455. Bó ṣe ń lọ pẹ̀lú Tèmítáyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.
ètò yín ètò wa bó ṣe ń lọ ń tẹ̀ wájú ìkànnì Lágelú FM òkè tó ga jòkè níbẹ̀ lẹ ti ń gbọ́ wa kétékété káàkiri àgbáyé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ẹ lọ gbójú ò wá live and direct lórí Facebook wa pẹ̀lú Lágelú FM 90.7 bẹ́ẹ̀ ṣe ń wò ó ó ní kẹ́ ẹ fi èrò ọkàn yín sọwọ́ sí wa bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa share ẹ share ní ọgbọ̀n lọ́gbọ̀n ní igbanigba ní 1,000 ẹ lè share mílíọ̀nù táyé bá wà kò sí ní tó burú ń bẹ̀ ètò bó ṣe lọ ń tẹ̀ wájú tèmi Táyọ̀ Oyèládùn ló kọ mi èmi àti Alhaji Kehinde Olaosebikan lájọ wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tá a fẹ́ yà pọ̀ o lórí ètò bó ṣe ń lọ lóòrọ̀ òní olùdíje fún ipò gómìnà yín lọ́wọ́ báyìí sẹ́nitọ̀ Teslim Fọlárin ní 2015 wọ́n lulẹ̀ ṣé wọ́n ní ìkápá ṣẹgbẹ́ òṣèlú APC ní ìkápá láti borí ìbò tí ń bọ̀ lọ́nà 2023. yes ó ṣe ọ̀rẹ́ mi jọ kí n tó lọ síbẹ̀ ń fẹ́ sọ wọn pé nípa ọ̀rọ̀ owó tá a sọ lẹ́ẹ̀kan pé federal government wọ́n release owó fún state regularly. wọ́n jẹ wọ́n lówó kankan. wọ́n jẹ wọ́n lówó kankan. alẹ́lẹ̀kejì nípa autonomy fún local government gbogbo ewúrẹ́ la mọ̀ pé national assembly wọ́n ti fọwọ́ sí ó kù kí state àwọn state government kan fọwọ́ sí and àwọn tí yóò jẹ́ káwọn state government kó fọwọ́ sí náà ní nǹkan tá à ń sọ yìí kéèyàn máa kówó local government kó wá máa yín fún abẹ́ kéèyàn yín ajẹ àgbàdo fàdíẹ̀ nínú 12.3 billion naira kéèyàn fún 300 million naira ṣe é pé kò bójú mu nǹkan sọ yẹn kó yé ra wa dáadáa nípa 2015 olè Teslim Fọlárin wọ́n contest ẹni tó dẹ̀ máa jáde pé òun fẹ́ di gómìnà ẹni tó dára ẹ̀ lójú ni àwọn mi wà tán ju wọn lọ wọn jáde máa fi gómìnà bọ̀ wọ́n jáde ńgbà yẹn pẹ̀lú àwọn bàbá wa Rasheed Ládọjà incumbent governor senator Isiaq Ajimobi kọ́lọ́ndẹ̀lẹ̀ fáwọn náà bàbá wa ó yàtọ̀ governor Akala governor Adéwálé Akala pẹ̀lú gómìnà tó wà bẹ́ẹ̀ sìn Ṣèyí Mákindé wọ́n ṣe ipò kẹrin ṣùgbọ́n ipò kẹrin tí wọ́n ṣe ń gbà yẹn ipò kẹrin gidi ni tábà yẹ ipò kẹrin yẹn wò lé ní báyìí ipò kìíní ló já sí oníjẹ́nsá wò ta ló ṣe ipò kìíní gbà yẹn. Ajimobi ló wọlé padà. àwọn náà wọlé padà ní 2015 structure Ajimobi tí ń jẹ́ Ajimobi lé ní bolówà títa ní ṣe ìyá wa máa dá lóòtú ìyá wa Florence Ajimobi máa track Ajimobi dynasty ẹgbẹ́ ìwòná wa APC ni wọ́n tún jáde ní jẹta àbí jẹrin òde yìí tí wọ́n ní pé gbogbo ohun tó kù tó jẹ́ wà lánàá APC o àwọn ò yanjú ẹ̀ ìwòná wa ìbò Ajimobi 2015 ibi tó dúró sí nìyẹn lẹ́yìn yẹn àwọn tó jẹ́ Ajimobi deputy governor Ajimobi ọba Musa Kembo náà wà APC náà wà lọ Teslim náà wà lẹ́yìn àwọn tó jẹ́ olóṣèlú gbọ́n nìkan àwọn tó jẹ́ kí lákọ̀ọ́kọ́ 2011 kọ́ríkà Ajimobi wọlé 2015 àwọn tó jẹ́ strategist bodica charge lẹ́yìn Alhaji Fatai Ìbíkúnlé níbo náà wà lẹ́yìn ẹ̀yìn Teslim náà wà gbọ́ngbọ́n yìí àwọn tó jẹ́ commissioners tó dìpọ̀ lámú lẹ́yìn Ajimobi níbo náà wà lẹ́yìn tani chairman ẹgbẹ́ Isaac Ọmọdéwu àwọn Ajimobi nù. àwọn tó kú lọ́dà kọ́. máa sọ ta kọ́ọ̀dù báyìí máa débi ọ̀dà kọ́ọ̀dù torí accord torí àríyànpọ̀ ní ara ìtòpọ̀ lẹ́yìn accord nǹkan kan náà ni wa àwọn èèyàn wa ló wà l'accord a dẹ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú ògbólódò Ọlọ́run gbogbo ẹ̀ máa níyànjú ẹni tó wà lùsìn ilé gan-an ẹni tó wà lùsìn ilé ẹni ìgbà tó bá lọ sí wọn máa ń bẹ̀ wá ni pé àjọ ìyẹn bí ṣe mọ́ bá tiwa jẹ́ o àfẹ́ ọkùnrin mọ́ ẹjọ́ ẹ sopọ̀ o ọkùnrin wo lẹ fẹ́ mọ́. Ṣèyí Mákindé ni nítorí sọ mo wà ní mọ́ṣáláṣí lánàá mo jẹ́ kírun tán báyìí ẹnì kan kò pé alájí láti wá ìjọ tó lóun bó lọ́rọ́ reconciliation ẹ parí kínní pé n táwọn wá sí o pé SMG là ń wà mo lè tún SMG ó ní tí o gbọ́n sọ sẹ́kítírìàtì sí ni ẹ̀ sẹ́kítírìàtì ń bàdàn bẹ́ẹ̀ lánàá ó lé SMG là ń wà àmọ́ kí n jẹ́ SMG èmi tẹ́ pé síláàgì kan ni ó ní Ṣèyí must go ni Ṣèyí must go gbogbo ayé sọ sí ni ẹ o ó ní ẹjọ́ kẹ́kẹ́ ara àwọn lọ́wọ́ ìlú fẹ́ Ṣèyí. láyé ìgbà kan ni ìgbà kan tí a bá sọ náà bó ṣe di gómìnà ogun alámọ àwọn tó dẹ̀ jẹ́ di gómìnà ó ti fi gígùn wọn lójú ó ní pé òun ní bàbá àṣàlẹ̀ bàbá tó ń lọ káàkiri tó ń bá bẹ̀bẹ̀ bàbá Ládọjà tó ń bẹ̀bẹ̀ bàbá ọjọ́ kẹta tí ó kọ̀ tó ta dìbò bàbá lọ káàkiri òun bàbá mo wọ ní Noble FM bàbá wọn fa pẹ́lá nujú nígbà tó pé ẹbí ìbùsẹ̀ yóò ó ní pé coalition kò jẹ́ kó ń wọlé gbogbo àwọn tó tún wá bá ṣe coalition náà ó ti bá wọn jà mi ò rò bí ẹ̀yìn kan fẹ́ dìbò mi ò rò bẹ́ẹ̀
ẹ rò pé ó ní wọ́n ti kò lè dìbò mi ò fẹ́ dìbò kí ló rí sàn ní kò dìbò ṣe ṣe ẹni tí ó dìbò lákọ̀ọ́kọ́ àwọn tó gbé wọlé ó kọ́ bá wọn yẹn jà bàbá tó tún support ẹ̀ ó ní pé òní gọ́fà pé òun mọ bàbá rí pé bàbá ọjọ́ ń ṣe dáadáa dì sí. ń bo ṣe rí ọlọ́run ní jẹ́ kí a ṣe oore fún ẹni tí ò mọ̀ọ́re yes ẹni tí a ṣe ohun tí wàá fi gígùn alójú kó tó tún dìgbà yẹn gan àwọn jọ wà nínú ẹgbẹ́ PDP ẹ̀ mọ́tò fún bàbá kó tún ní PDP ni ó gba ẹgbẹ́ mọ́ bàbá lọ́wọ́ ó lọ àwọn kan ti lágbára fún bàbá iṣẹ́ rí bíi ẹ̀sẹ̀ sọ̀rọ̀ barrister Sharafa Adinali nígbà tí bàbá wa ń jọba torí àwọn basic ní governance Sharafa ló handle party barrister àwọn lọ Abuja wọ́n protect interest bàbá dáadáa ní bàbá lálọ́jà ìgbà tí ó kú tó kan ẹnjìnà Ṣèyí Mákindé ọlọ́lá jùlọ gómìnà wọn sì báyìí kí náà ṣe wọ́n lọ Abuja wọn tẹ̀ gbẹgbẹ́ bàbá bàbá sì tún fi yẹn lẹ̀ àbá tún support ẹ̀ nígbà àbò àwọn àdìbò tán ni pé no I don't have any godfather ẹni tí ò mọ̀ọ́re dáhà pé a fẹ́ dìbò fún egi àwọn Ìbàdàn ti decide pé Ṣèyí ò lọ mọ́ o àwọn Ṣakí lókè ògùn gbogbo láti pé Ṣèyí kọ́ la dìbò fún mọ́ o Ìbàdàn kan tó wọ́n dìbò fún Ṣèyí mọ́. tí ilẹ̀ ń sọ yẹn. n ta mọ̀ ní aláǹpàdé amọ́ra wa. ó da Alhaji Kehinde SMG ní Olaosebikan káàkiri. Alhaji Kehinde Olaosebikan torí àkókò wa ń yọ̀ǹda yín lórí ètò yìí ibi tá a fẹ́ yà pọ̀ gan. jámọ̀ yá lọ. ibi tá a fẹ́ yà pọ̀ gan kì í ṣọ̀dọ̀ tí yín nìkan. à ń tọ́ pínpín àwọn nǹkan wọn làwọn tó ń ṣojú ẹkùn kọ̀ọ̀kan ń ṣe l'Àbújá. léyìí tá a sì fẹ́ wo kí ni aṣojú yín l'Àbújá láti Ìbàdàn North kí ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. a fẹ́ mọ tí wọ́n ń ṣe lọ́wọ́ fún díẹ̀ yìí aṣojú wọn tó wà ń bẹ̀ aṣojú yín tó wà ń bẹ̀ báyìí ìyẹn Akínrẹ̀mí Jàgàbá wọn olórí ọ̀fẹ́ àti ọmọ lálùbáríkà ó ń ṣe dáadáa ṣùgbọ́n aláwọn aṣojú wọn tí wọ́n wà tí wọ́n sì wà lórí ètò báyìí bákan náà ìwọ̀nba àkókò péréte ńlá àfìgbọ́n alálejò mo ní pé ọ̀rọ̀ à ń kọlu ní ẹnìkan ò gbọ́dọ̀ dé fìlà PDP ẹnìkan ò gbọ́dọ̀ dé ti APC ẹnìkan ò gbọ́dọ̀ dé ti Accord ẹnìkan ò gbọ́dọ̀ dé ti NNPP tẹ́ ń bẹ́ni lórí máa sáni ládàá káàkiri a gbọ́dọ̀ yanjú ẹ̀ nítorí pé àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ gbọ́dọ̀ dìbò pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kí wọ́n sì yẹn tó wù wọ́n sí ipò tó wù wọ́n ìyẹn nínú ètò ìdìbò àpapọ̀ tí ń bọ̀ lọ́nà 2023 á gbàlejò àwọn èèyàn aṣojú PDP ń bọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ APC náà ń bọ̀ fún díẹ̀ yìí ẹ jẹ́ ayọ̀ǹda yín lórí ètò á wà áyè ńgbà mí tí á gbà tá a fi àkókò lẹ̀ tá a lè túṣu dé sàlẹ̀ kòkò pẹ̀lú ògbólọ́wọ́ lọ ẹ ṣeun tá a pè yín tẹ jẹ́ wà Alhaji Kehinde Olaosebikan. mo èmi náà gbádùn ìmọ̀ ìbàdàn ti àlọ́ wíwà lérí àtúnwá ẹ̀yẹ ká àtúnwá ẹni àná ti wá ṣàpè wà á mọ̀ wá ó ṣe mo dúpẹ́ ojú ní tẹ o iwájú ló mọ̀ lọ nílẹ̀ yìí o wọ́n á gbọ́ o SMG ní báyìí o Ṣèyí must go. It hard to start. How long shall we be patient before we reach the promised land? Let's save Nigeria so Nigeria won't die. Which way Nigeria? Which way? Which way Nigeria? Tell me which way to go. I love my fatherland. Oh yeah, I want to know. Yes, I want to know. Which way Nigeria? Every little thing that goes wrong, we start to blame the government. We know everything that goes wrong because we are part of the government. Let's save Nigeria so Nigeria won't die. Which way Nigeria? Which way Nigeria? bó ṣe ń lọ pẹ̀lú Tèmítáyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.
orí kan lẹ́gbọ́tàn ìyànà ọ̀tọ̀ kan ní àkọ́tún mi rí nígbà tí mo ṣàlàyé pé ara ojúṣe ètò yìí ni láti máa tọpinpin kí gan làwọn tí wọ́n wà ní ìgbẹ́nu ìṣàkóso kí ni wọ́n ń gbé ṣe láwùjọ wa lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni wọ́n ń ṣe àwọn ìdàgbàsókè wọn mú bá ìlú. màá lọ sí Ìbàdàn North lọ́dọ̀ ọmọ ọba Akínrẹ̀mí Jagaban kí ni wọ́n ń gbé ṣe ń bẹ̀ ẹ jẹ́ ń dátọ́ díẹ̀ mìíràn wọ́n ń padà bọ̀. Lagelu FM 96.7. kéré o láti iléeṣẹ́ Funtos Mothers Farmer Ọbalàgbẹ̀ Globally à ń wá olùpolówó ọjà mákẹ́tà tí yóò máa ṣe ìpolówó èròjà tí àwọn àgbẹ̀ ń lò lórí oko wọn tẹ́rẹ̀ oko wọn fi ń ṣe dáradára àti àwọn awakọ̀ driver tí ó ní license. àwọn àǹfààní tó wà fún gbogbo àwọn òṣìṣẹ́ tí yóò máa bá wa ṣiṣẹ́ papọ̀ nílé iṣẹ́ wa rèé: owó ọ̀yà tabua, ilé ìgbé ọ̀fẹ́, mọ́tò ọ̀fẹ́, ètò ìlera ọ̀fẹ́, ètò owó oúnjẹ. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè kàn sí ọ́fíìsì Ọbalàgbẹ̀ tó wà ní ojú odò Ẹgbẹ́dá market Ẹgbẹ́dá Ìbàdàn tàbí kí ẹ pè sórí ẹ̀rọ ìpè wọ̀nyí 0803 813 0666 0803 813 0666 tàbí 0705 451 4477 0705 451 4477. a ó máa retí yín o. Lagelu FM 96.7. bó ṣe ń lọ pẹ̀lú Tèmítáyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́. ètò yín ètò wa bó ṣe ń lọ ń tẹ̀ wájú ìkànnì Lagelu FM òkè tó ga jòkè níbẹ̀ lẹ ti ń gbọ́ wa kété káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lóòrọ̀ òní ní ìkànnì Lagelu FM bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa kétékété ẹ lọ gbójú ò wá live and direct lórí Facebook wa pẹ̀lú Lagelu FM 90.7 bí ètò bó ṣe ń lọ lóòrọ̀ òní ṣe ń tẹ̀ wájú Tèmítáyọ̀ Oyèládùn lórúkọ mi. ẹ jẹ́ kí n máa fi àkókò yìí kí Mr. Michael Adégbuyì káàbọ̀ sórí ètò ìyẹn SA Media ìyẹn fún ọmọọba Akínrẹ̀mí Jagaban aṣojú nílẹ̀gbọ̀n aṣòfin àpapọ̀ kejì ìyẹn nílùú Àbújá tí wọ́n ń sojú Ìbàdàn North. bẹ́ẹ̀ ni mò ń kí alàgbà Dàmọ́lá Adé káàbọ̀ sórí ètò bá ẹ bá ń káwọn tó ń gbọ́ wá nílé pápápá. ẹ káàárọ̀ olóòtú ẹ káàárọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé ẹ̀yin tí wà ní Ìbàdàn North Federal Constituency àwa ti ti yín látọ̀dọ̀ Honorable Láìdé Akínrẹ̀mí Jagaban làwa túbà yín ní gbólóhùn lówùúrọ̀ yìí. nígbà tí a ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọmọọba Akínrẹ̀mí a ní ìlú ti dàgbà kọjá ká máa ṣe àwọn empowerment àjà àràbùkà lọ ẹ fẹ́ máa ẹni tó fẹ́ máa lọ́ta lásán béèyàn kó 200,000 lé lọ lásìkò yìí èrò kó lè gba change ń bẹ́ o téèyàn bá ṣe empowerment téèyàn yóò fi la àyàn tẹ́ni yóò sì máa rántí tí ó mọ iṣẹ́ ń lọ títí láé á máa sọ̀rọ̀ pa millions of naira lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ni nígbà tá a ṣe tó lọ tẹ́ ẹ ṣe empowerment tó lọ mo gan ní ẹ̀ mo rí i pé a lè sọ pé ẹ ṣe empowerment ẹ tún fẹ́ ṣe mí báyìí kí lẹ fẹ́ ṣe gan-an ṣé ẹ ṣe oníkílíbà lẹ tún gbé wá àbí wo. Honorable Akínrẹ̀mí yàtọ̀ gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní àkókò tí a wá láìpẹ́ yìí tí a ṣàlàyé lórí àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé lórí ètò méjì ìyẹn ti tàwọn plumber àti tí wọ́n ṣe fáwọn tíṣà tó ń kọ́ sáyẹ́ǹsì ní ilé ẹ̀kọ́ girama a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún wa ṣe a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ayé náà lórí àwọn ohun èlò tí Honorable Akínrẹ̀mí tí wọ́n gbé fún àwọn plumber yìí tí wọ́n dẹ̀ gbé fún àwọn school girama yìí náà ní Ìbàdàn North Federal Constituency tó dẹ̀ ti ń jẹ́ ìwúlò fún wọn ní wákàtí ọ̀wọ̀ yìí iye tá a wá fẹ́ ṣe ní ọ̀tẹ̀ yìí òun ni wọ́n pè ní health care program ètò ìlera ọ̀fẹ́ fún àwọn èèyàn ní Ìbàdàn North Federal Constituency tó dẹ̀ jẹ́ wípé nínú ẹ̀ la máa ti rí pé wọ́n fún wọn ní oògùn wọ́n fún wọn ní jígí
fún ojú ẹni tó bá ní àìlera ní ojú èyí tá à ń pè ní hearing aid fún etí náà ẹni tó bá ní àìlera ní etí kódà èyí tó kan ti eyín náà wà ń bẹ̀ tó dẹ̀ jẹ́ wípé wọ́n máa wá fi wọ́n sí nǹkan tí à ń pè ní health insurance ọdún kan fún odindi ọdún kan ni wọ́n fi máa lọ sí ilé ìwòsàn láti ṣe àyẹ̀wò ara wọn àti láti gba ìtọ́jú ṣùgbọ́n lórí àìsàn kéékèèké ni a wá fẹ́ bímọ ni o àbá fẹ́ ṣiṣẹ́ abẹ ni o kò sí nínú coverage yẹn ó dàbí programu NHIS ni ó ní límìtì tó cover because tá a bá ní ká wo iye àwọn tí wọ́n wá ní ìpèníjà tó yẹ pé iṣẹ́ abẹ ìlànà fẹ́ ṣe wọ́n pọ̀ gan níjọba ìbílẹ̀ Ìbàdàn North bẹ́ẹ̀ni nígbò láàyè ó yọ fúnra àwọn yẹn. ẹ mọ̀ pé nǹkan ìjọba ó ti ní budgeting programu eléyìí nǹkan tó cover ni àmọ́ ní personal capacity ní ipa títí wọ́n ti ń ṣe ribiribi fún àwọn ènìyàn tó ní ìpèníjà oríṣiríṣi kò fẹ́ẹ̀ sí ọ̀sẹ̀ kan tí wọn ò kí ń san owó sí UCH fáwọn tó ní àìlera tó fẹ́ ṣe díẹ̀ ju nǹkan tí agbára wọn lè ká lọ kò ní UCH wọn ṣaláì má mọ ọ̀nà Ọláìdé Akínrẹ̀mí. ẹ jẹ́ ká wò báyìí àwọn èèyàn tó wà ní Ìbàdàn North torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan fẹ́ mọ constituency tí ó jàǹfààní ẹ bá ń sọ ibi tí wọ́ọ̀dù kan ti bẹ̀rẹ̀ ṣé wọ́ọ̀dù mẹ́kànlá kan ní bẹ́ẹ̀ wọ́ọ̀dù méjìlá ni ibi tí kìnní ti bẹ̀rẹ̀ ibi tó ti parí àwọn tí wọ́n jàǹfààní àti bó lẹ ṣe fẹ́ ṣe tí ó fi kárí ilé kárí oko. ok wọ́ọ̀dù méjìlá la nílò tọ́ ní Ìbàdàn North bí tẹ́ bá dẹ̀ ṣàkíyèsí nígbà tá a wá láìpẹ́ yìí a ṣàlàyé wípé tí àwa bá ti fẹ́ ṣe àwọn ètò báyìí látọ̀dọ̀ ọ̀nà Ọláìdé Akínrẹ̀mí a máa ń rí dájú wípé ará ìlú ni ó bọ́ sí lọ́wọ́ bá tá bá wo ìlú a rí pé a ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ association ọ̀pọ̀lọpọ̀ group tó jẹ́ wípé wọ́n jẹ́ àtọ́wẹ́pá ará ìlú ló wà nù wọn a ní community association náà àwọn ní èmi ní landlord association àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yìí gbogbo irú àwọn èèyàn báyìí gbogbo irú àwọn ìpéjọpọ̀ díẹ̀ báyìí náà ni a náwó sí nípa ẹ fún wa láwọn èèyàn ní agbègbè yín a fẹ́ ṣe ètò ìlera báyìí a mọ̀ pé kò lè kárí gbogbo èèyàn lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ nítorí èèyàn 300 la fẹ́ ṣe lé fún bó ti ẹ̀ wulẹ̀ jẹ́ wípé ó ń honorable láti ṣe fún bí èèyàn 600 bọ̀ nígbà tí wọ́n bá àwọn agency ìjọba tó ní programu yẹn náà sọ̀rọ̀ tí wọ́n wò dáadáa wọ́n wá wò ó pé resources tó wà ńlẹ̀ tó ká tí budget yẹn ká ní àkókò yìí kò lè gbà ju èèyàn 300 lọ ok ẹ jẹ́ ká ṣìṣe bẹ́ẹ̀ náà táǹfààní bá tún yọ àṣìtún ṣe fún àwọn tó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ. ìjọ́ wo ni ètò máa bẹ̀rẹ̀ ìjọ́ wo ni ó ṣe parí. èní ni à ń bẹ̀rẹ̀ ètò yẹn opening ceremony èní ní Prince Akínrẹ̀mí Jagaban hall tó wà ní Samonda fún àwọn èèyàn 300 yìí ó ti bẹ̀rẹ̀ látẹ̀ní náà nìyẹn àti ó dẹ̀ jẹ́ wípé láti 1st of November gbogbo àwọn 300 yìí wọ́n ti láǹfààní láti lọ sí àwọn hospital tí a ti yà sọ́tọ̀ láti máa gba ìtọ́jú ìlera fún odindi ọdún kan. ẹ ti máa wọ̀nyẹn 300 yẹn tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni a ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti mú wọn bẹ́ẹ̀ni àti reach out mi mo máa sọ yẹn yóò. ó ti wá ní àwọn hospital tẹ́ ti yàtọ̀ fẹ́ẹ́ kọ̀ọ̀kan fún tọ́jú wọn. bẹ́ẹ̀ni tí wọ́n ti kọ ìwé sí látọ̀dọ̀ ìjọba ní pé a fẹ́ kí ẹ bá wa ṣe. fún odindi oṣù kan ó fi lọ máa gba ìtọ́jú bẹ́ẹ̀. fún odindi ọdún kan sà. ọdún kan. bẹ́ẹ̀ni. ní wọ́n fi máa gba ìtọ́jú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni lọ́fẹ̀ẹ́. bẹ́ẹ̀ni ṣùgbọ́n kò sí iṣẹ́ abẹ ń bẹ̀. kò sí iṣẹ́ abẹ ń bẹ̀. ẹ bá wa ṣètò bí oníṣẹ́ abẹ náà ó sì dé tó yẹ pé wọ́n lè máa jẹ́rú àǹfààní báyìí kí capacity yẹn kó tún wá jù bẹ́ẹ̀ lọ torí Ìbàdàn North ẹ rí i pé omi bẹ̀ lámù ó pọ̀ díẹ̀. ó pọ̀ díẹ̀ èrò dẹ̀ pọ̀ díẹ̀ nìbàdàn náà sí lóòótọ́ bẹ́ẹ̀ náà ni àwọn challenges táwọn èèyàn wa náà ní pọ̀ táwọn èèyàn wa ní tó pọ̀ náà eléyìí ló jẹ́ wípé ó máa ń jẹ́ nǹkan ìwúrí fún Honorable Ọláìdé Akínrẹ̀mí láti gbé ìgbésẹ̀ lórí ẹ̀kọ́ lórí à ń fi owó ṣòwò lórí ètò ìlera òun lè jẹ́ pé wọ́n máa ń gbìyànjú wọ́n ní akitiyan àti àfojúsùn láti ṣe dáadáa fáwọn èèyàn ló ṣe jẹ́ pé lóòrèkóòrè lẹ́ máa ń gbóhùn wa ní pé Honorable Akínrẹ̀mí o wọ́n tún ti fẹ́ ṣe báyìí o wọ́n tún ti fẹ́ ṣe báyìí o wọ́n tún ti fẹ́ ṣe báyìí fáwọn èèyàn wọn ní ẹkùn Ìbàdàn North Federal Constituency so bẹ́ẹ̀ tún ti ṣe sọ yìí náà àwọn náà wọn ò dúró láti máa wá àwọn ètò tó lè ṣe àwọn èèyàn láǹfààní
kò sí ìgbà kan tí wọ́n dáwọ́ ẹ̀ ni pé àwọn 300 yẹn ṣe èso olóṣèlú lásán lẹ kó bẹ́ẹ̀ rárá àwọn ọmọ ẹgbẹ́ yín rárá woman leader kò sí nǹkan tó wọ́n woman leader ìyẹn òun ṣe lọ́dọ̀ Honorable Akínrẹ̀mí no tẹ́ bá ṣàkíyèsí ìgbà tá a wá nígbà tí plumber yẹn á sọ pé àwọn èèyàn lè wá adẹ̀dúpẹ́ pé àwọn èèyàn tí àwọn press gan wá wọ́n wá cover ẹ̀ and the same a ṣe ń rí testimony a ṣe ń rí feedback látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ àǹfààní program Honorable Akínrẹ̀mí ò ń ṣe ojúṣàájú nígbà tá a fẹ́ ṣe ti plumbing yẹn àwọn kan gan ti ẹ̀wà tó jẹ́ wípé àwọn ní ohun àwọn kí àwọn jẹ àǹfààní ẹ̀ but àwọn ò lẹ́ni tó jẹ́ plumber Honorable Akínrẹ̀mí ní pé àkọ́ wọn láti bẹ̀rẹ̀ tẹ́ ẹ̀ bá ti ní ẹni sùúrù àǹfààní mi àdé tẹ́yìn náà máa jẹ́ ẹnu ẹ̀. ọ̀dà tẹ́ bá wọ ẹ̀ kọjọ́ ti lọ díẹ̀ ẹ bá wa kí Honorable Akínrẹ̀mí pé à ń retí wọn lórí ètò bó ṣe ń lọ pé kò pẹ́ kó pẹ́ yìí lágbára Ọlọ́run. a fẹ́ tọpinpin kí ni iṣẹ́ tí wọ́n ṣe gan yàtọ̀ fún empowerment torí pé iṣẹ́ òfin la gbéra wọn àwọn gangan láàsì fẹ́ lórí ètò bó ṣe ń lọ wọ́n máa yọjú sí láìpẹ́ yìí ẹ bá ń kí àwọn tó ń gbọ́ wá lé kẹsì dágbére lórí ètò yìí. ẹ̀yin ará lé ẹ ṣé gan ni o ẹ̀dẹ̀kú ìfẹ́ tẹ́ ní fún Honorable Akínrẹ̀mí iṣẹ́ rere ò ní dúró ẹ̀dẹ̀ máa support wa anyway tẹ́ bá ti lè support wa ẹ ṣé gan ni o. ẹ ṣé gan ni ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ Honorable Láìdé Akínrẹ̀mí nìbàdàn north ní Ìbàdàn land àti lọ́yọ̀ state lápapọ̀ torí àmọ́ pé gbogbo ibi ni wọ́n ti nífẹ̀ẹ́ Honorable Akínrẹ̀mí tí wọ́n dẹ̀ máa kan sára sí wọn fún àwọn iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe a tún fi àkókò yìí dá àwọn èèyàn wa lójú ní pé bó tiẹ̀ wulẹ̀ jẹ́ wípé ìpolongo ìbò ti bẹ̀rẹ̀ lóòótọ́ Honorable Akínrẹ̀mí ò dáwọ́ iṣẹ́ rere dúró fún àwọn ààrẹ ẹkùn ìdìbò Ìbàdàn north federal constituency. ẹ ṣeun ẹ kú dìde. ẹ ṣé sá. bó ṣe ń lọ pẹ̀lú Tèmítáyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́. mo mọ̀ wípé ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nílé ẹ ti máa dúró derú àkókò yìí mo mọ̀ pé abala yìí ẹ fẹ́ tẹ́tí sí i nígbà kan òun la rí àwọn ìjànú òṣèlú tó fa àǹtínà bọlé lọ́lọ́kun òjọ̀kan àwọn òṣèlú ẹ̀tanú ni ṣé ẹ gbàgbé abẹ́ rántí operation wẹ́ẹ̀tẹ̀ àwọn nǹkan wọ̀nyí a wò pé àfẹ́mọ́ ojú ti là sí à ń fẹ́ ìfọ̀kànbalẹ̀ nílùú a fẹ́ kí àwọn olóṣèlú bára wọn dọ́rẹ̀ẹ́ a fẹ́ òṣèlú bá o pa bó o bá o bú lẹ́sẹ̀ ní Nàìjíríà a fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a sì ń fẹ́ ká ṣètò ìdìbò tó ń bọ̀ yìí tẹ̀ríntọ̀yàyà pẹ̀lú àlàáfíà a fẹ́ ogun ọlọ́mọ òrọ́mọmọ́ a fẹ́ ká parí ètò òbò káwa máa wòye pé lágbájá ló sì gbé tó òbò yìí lọ a fẹ́ kí ìbò wá kí ìbò lọ kí owó tún máa gbé pọ̀ nínú ìṣọ̀kan ni láwùjọ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ètò bó ṣe lọ ń pè fún ìdàgbàsókè àwùjọ ni fún díẹ̀ yìí nígbà tí mò ń ṣídùú ètò mo ní pé a gbàlejò àwọn agbẹnusọ akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú PDP àti APC lórí ètò bó ṣe ń lọ láàárọ̀ òní níkànnì Lágelú FM bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa kétékété ẹ gbójú wa live and direct bẹ́tò náà ṣe ń tẹ̀ wájú kẹ́ ẹ fi èrò ọkàn yín sọ̀wọ́ sí wa inú mi dùn ayọ̀ mi kún pé onímọ̀-ẹ̀rọ Hakeem Ọlátúnjí akọ̀wé ìpolongo fún PDP wọ́n ti wà lórí ètò pẹ̀lú mi láàárọ̀ yìí ẹ káàbọ̀ o. ẹ káàárọ̀ gbogbo ibi tí wọ́n ti ń gbọ́ ìkànnì Lágelú àdẹ̀kí ọ̀gá wa àbọ̀rọ̀. lábúrò wa àbọ̀rọ̀. wọ́n lọ̀gá wa ní stúdíò báyìí so mo dẹ̀ kí ẹnìkejì mi náà Alhaji Shadari.
ẹ jẹ́ kí n máa kí Alhaji tàbí Honourable Ọláwálé Sádàrè náà káàbọ̀ sórí ètò àwọn ní akọ̀wé ìpolongo APC ẹ káàárọ̀ o. A kú ojúmọ́ atọ́kùn ètò bó ṣe ń lọ ní ìkànnì Lágelú FM 96.7 ẹ kú fọmọnìyàn ṣe. ẹ ṣeun. Ọlọ́run aláàánú jùlọ a máa sọ agbára dọ̀tun. mo lè kí àwọn olùkúyín náà àwọn ayànnàná àti àwọn òǹwòye tí bí nǹkan ṣe ń lọ láwùjọ látòrí comrade Salam Ṣẹ́gun Salam àti comrade Alaba Débísí so mo kí yín o a kú ojúmọ́ mo tún wá ń fi tiyín náà kí gbogbo àwọn èèyàn wa nílé káàkiri àgbáyé ibi tán ti ń gbọ́ wa àbí tán ti ń wò wá a kú dédé àsìkò yìí o Ọlọ́run aláàánú jùlọ a bá wa ṣe ọ̀rọ̀ Nàìjíríà lọ́nà tí ó fi dá àti pé inú tiwa àtọmọdé àtàgbà inú wa ó máa dùn á dẹ̀ ní ẹ̀rí tó dájú láti lè fọwọ́ gbáyà yìí pé inú wa dùn láti jẹ́ ọmọ Nàìjíríà o ẹ ṣe àdúpẹ́. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ìpele ìbéèrè 4 péré ni ìbéèrè tí máa bí yín ó sì dá lé ẹgbẹ́ òṣèlú